ọ̀rọ̀ àrẹ ọba mi ọ̀rọ̀ láti tẹ kọ́ ṣe lọ́rọ̀ ti wá ọ̀rọ̀ mi ọ̀rọ̀. Amen. Tí ẹ bá lọ wo afẹ́sọ̀rọ̀ nípa the Queen of Heaven, ayaba ọ̀run, iṣẹ́ tó náà máa ń ṣe. Ẹ bá mi wo Jeremiah 7:17-19. 17-19 ní kíákíá àkànṣe foundation mi tá à ń lọ ni torí tá a bá fi àwọn. See thou not what they do in the cities of Judah. Yes. And in the streets of Jerusalem. The children gather wood. And the fathers kindle the fire. Yes. And the women knit their dough to make cakes to the Queen of Heaven, and to pour out drink offerings unto other gods, that they may provoke me to anger. 17-19. Do they provoke me to anger? Says the Lord. Do they not promote themselves to the confusion of their own faces? Yes. Therefore, thus says the Lord God, behold, my anger and my fury shall be poured out upon this place, upon man and upon beast, and upon the trees of the field, and upon the fruit of the ground, and it shall burn, and shall not be quenched. Wọ́n kò wá rí ohun tí wọ́n ń ṣe ní ìlú Júdà àti ní ìta Jerusalem. Ẹ̀yin kò wá rí ohun tó ń ṣe lórílẹ̀-èdè ayé yìí. Àwọn táwọn forúkọ mi pè ní ẹ̀hún. Yes. Àwọn ọmọ kó igi jọ. Àwọn ọmọ kó igi jọ. Àwọn bàbá ń dá iná. Àwọn bàbá náà ń dá iná. Àwọn obìnrin ń po àkàrà. Àwọn obìnrin ṣe kíni àwọn náà ń po àkàrà láti ṣe àkàrà síta ní fún ayaba ọ̀run. Fún kíni o? Láti ayaba ọ̀run. Láti tú ẹbọ rẹ mímú jáde. Láti tú ẹbọ rẹ mímú jáde fún Ọlọ́run kíni o? Ọlọ́run àjòjì Ọlọ́run mìíràn. Kí wọn kí ó lè rú ìbínú mi sókè. Kí wọ́n bá lè rú ìbínú mi sókè. Ìbínú mi ni wọ́n á rú sókè bí. Ayaba ọ̀run yìí ẹ ṣe sàm ẹdúró sàm tani ayaba ọ̀run tá à ń sọ yìí ṣe pé àwọn ayé ṣe kí ni o tó ń rúbọ sí. Ayaba yìí ló ń promise wọn màá fún ẹ lówó màá fún ẹ lọ́mọ màá fún ẹ ní ọkọ màá fún ẹ láya. Iṣẹ́ tí ayaba ọ̀run ṣe nìyẹn àwọn tó wọ́n lè dúró de Ọlọ́run nìyẹn. Àwọn tó ṣe kí ni o tí wọ́n lè dúró dàsìkò Ọlọ́run. Wọ́n ní bí a bá ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run bí a bá ń bèrè ọmọ lọ́wọ́ òrìṣà bí a bá ń fẹjú tótótó láti bímọ o ọmọ pàpà lágísẹ́ ọmọ kọ́ ọmọ gbàjẹ́ sí ni ọmọ. Àwọn tí wọ́n lè dúró dàsìkò Ọlọ́run yìí wọ́n á lọ bá ìyá kan ìyá alágbájá kan ìyá ẹyẹmọjá ìyá òrìṣà kan àwọn ayaba ọ̀run làwọn eléyìí. Yẹlẹ fún àwọn tó máa ń ṣe kí wọ́n á promise already a lot of things. Wọ́n máa kó àkàrà wọ́n máa kó igi jọ ọkọ̀ náà máa help wọn kọ̀kọ̀ bẹ́yẹn inú ṣe kí ló wá sọ̀sà. Kì í ṣe sí ara wọn fún rúdurùdu ojú wọn. Yes. 19 yẹn. Ó ní gbogbo ìtàn ṣe yìí wọ́n fi ń rú ìbínú òun sókè nítorí pé kí ni ẹ̀ ń fi ògo tí ó yẹ kí Ọlọ́run kó gbà ẹ gbé fún àwọn ènìyàn àwọn tí ò tiẹ̀ yẹ kí wọ́n gbà tí ṣe ayaba wọn. Amen. Kọ́lọ̀ kó ṣàánú fún wa. Irú àwọn agbára ayaba àwọn ìbọn bí àwọn bíi Jésù gbogbo wọn lọ́ ṣe kí ni wọ́n ń lò wọ́n sì fi ń da àwọn ọmọ Ọlọ́run láàmú ni wọ́n fi ń gbéraga sọ́lọ́run ni. Kọ́lọ̀ kó ṣàánú fún wa. Now what is 12D? Mo gbogbo yẹn ti máa rí pé kí ló ń jẹ́ 12D yìí tá à ń sọ yìí. What is 12D? These are the 12 destructive or devilish tribes of Satan. Kí la bẹ o? 12 destructive or devilish tribes of Satan. Ẹ̀yà méjìlá tiẹ̀ gbogbo tiẹ̀ kò ní kó bá tiẹ̀ bá ti rá sí pẹ́rẹ́ ó há sí wàhálà ni. Tú àtúndé ayé àfi kí ni o? Ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó wá tú wá sílẹ̀. Ẹ̀jẹ̀ tó ń ṣàn ní Calvary òun ló lè tú onítọ̀hún sílẹ̀. Àfi ẹ̀jẹ̀ Jésù nìkan ló ṣe kí ni o ló lè tú onítọ̀hún sílẹ̀. Báwo la ṣe ń wọnú 12 destructive kìíní because ẹni tó bá ti wọ ẹgbẹ́ wa la mọ̀ tó mọ̀ destructive tí ó ti bàjẹ́ ni tí a bá ti lè ra pálá báyìí ẹ̀dẹ̀ mọ̀ pé ṣùgbọ́n ó ṣe kí ni o ó gbọ́n ọ̀pọ̀ tó kíní kan fún Ọlọ́run ọgbọ̀gbọ́n ló máa fi ń fàyàn and the first D nínú àwọn 12 tribes gbogbo àlàmọ̀ pé Olúwa ló ní ẹ̀yà méjìlá tiẹ̀ ẹ̀yà Benjamin ẹ̀yà Manasseh ẹ̀yà bólọ̀ ṣe ní tiẹ̀ lọ nìyẹn èṣù náà ṣe kí ni o ẹ farabalẹ̀ bá mi ká lọ káwá gbọ́ ti 12 tribes
àwọn ẹ̀yà tiẹ̀ náà tó kó ọlọ́run jẹ́ àwọ̀ bẹ̀ lọ. ẹnikẹ́ni tó bá lè wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ by mistake olúwa yóò mú jáde lónìí. in the name of Jesus. The first one is the tribe of deception. The what? The tribe of deception. It's the deceptive tribe. Àwọn yẹn gbogbo tí wọ́n bá ti rí wọn àwọn ẹ̀yà tí mo sọ yìí wọn ò lè ṣe kọ́ máa kúrò jẹun. Tí ọjọ́ kan bá mọ tán báyìí ti deceive èèyàn ara wọn balẹ̀. Borí bá ń fọ wọn tó bá ti lè deceive báyìí ara wọn máa yá ni. Tí wọ́n ní kọ́ máa deceive àrékèrèké àtọkùnrin àtobìnrin wọn. Èyí náà mi so ẹ̀jẹ̀ so dábàá ń táwọn ẹ̀mí kan bá wọ̀ wá lára ẹ̀jẹ̀ ká ti kíyè sára. Nítorí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kálẹ̀ ẹ̀kọ́ yẹn wọ́n ní bàbá wọn tó jẹ́ èṣù wọ́n ní olórí onírọ́ ni deceiver ni. Revelation 12:9 ó sọ pé and the great dragon was cast out, that old serpent called the devil and the Satan which deceived the world. He was cast out into the earth and his angels was cast out with him. John 8:44 kí ló sọ only ye and your father the devil and the lust of your father ye will do. He was a murderer from the beginning and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own, for he is a liar and the father of all liars. Adam and Eve. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Ta ló tàn wọ́n jẹ? Tàfidẹ́ni tí àdúrẹ́kọ̀ láti àtìkọ́ ṣe nìyẹn ló ṣe kí ni o? Ló ti bẹ̀rẹ̀ sí ní tàn wọ́n jẹ. Isaac and Jacob. Tẹ́gbọ̀n tí ìkan lo àyíníke láti ṣe ìṣòro dára yẹn nígbà tó bá ti deceive yàn tó bá ti tọ̀yàn jẹ kúrò ọkọ ẹ̀ ọmọ ṣe kò lówó lọ́wọ́ máa fún ẹ ní fine boy kan máa fún ẹ ní fine girl kan ìwọ náà rò pé kí nìkan a máa tẹ̀sí yájú sẹ́ni tó wà nílé ẹni tó lọ fi ṣe gbà láṣìírí màá níbò wàá wá kúrò bẹ́ẹ̀ àwa ṣe kí ni àwa o fẹ́ step up from step aside o fẹ́ àbí o fẹ́ step up ni àwa tó wá step aside ọ̀nà kò ṣe from fire to fire amen. Ìṣù ṣe kí ni o and so the home was broken ìṣù deceive wọn ìtí o tó nǹkan ṣe kí ni o ó fi tàn jẹ because ó láwọn agent ó láwọn ọmọ tiẹ̀ náà tó ń lò náà tẹ́bára ń fáin bọ́ ẹ fẹ́ sọ pé ṣó wà ń sọ ni àbẹ́ṣọ olóòní náà bọ̀bọ̀ yẹn ń kọrin ẹjọ́ orin jáde ẹni mọ́ wa tó bá rí bèbí yẹn wá gbóhùn ẹbí ṣe tíírín ara mi máa ń gbọ́n tó bá ti ń kọrin ṣé ṣò ń kọrin ó ń jà rìnrìn adẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ àkíyèsára. Wọ́n ní wá fọ̀rọ̀ lọ ọmọ wọ́n ní wá fọ̀rọ̀ lọ wọ́n ní wá fọ̀rọ̀ lọ ọmọ wọ́n ní wá fọ̀rọ̀ lọ kí o má fi pẹ̀lú ìrọ̀rùn gbéra rẹ̀ hàn láyé lọ́wọ́ ọmọ wọ́n ní wá fọ̀rọ̀ lọ. Bàbá mi ẹ̀kọ́ débi yìí sá olúwa fún ma tì lẹ́yìn kò ní tì í lójú sá láti nǹkan ìpìlẹ̀ nǹkan kékeré deception pé ó deceive lásán ó dá wàhálà alẹ́ ní gbogbo ayé báyìí òun làwọn adẹni tó làwọn ń wá tàtà ńlá kàkà àtó lè jẹ àtó lè mú tóbìnrin ń rọbí tó ń ranjú kókókókó kó tó lè kó ṣe kí ni o kó tó bí mọ ẹ̀kọ́ náà kó ṣàánú fún wa. Àmín Jésù. Nígbà tó bá ti pé ó ti mú ẹ̀ ní first tribe yẹn pé yes because ìyẹn ló le jù ó bá ti lè mú ẹ̀ sí first tribe yẹn ẹ̀ tó wàá lẹ́nu ọlọ́run nú a máa mú from one room flat one room flat a ní àwọn fẹ́ upgrade ẹ̀ kọ́ fún ní àwọn agent àtúwá a ní lọ bá àwọn agent a tún sùn sí next available level we are do 2-bedroom flat a tún fún kọ́kọ́rọ́ ẹ̀ kí ni tún kí ni àbíyẹn bọ́ sí. That's the tribe of depression. The tribe of what? Depression. Báwo ṣe ṣe báyìí? Tó iye àkọ́fẹ́ sọ jí. Báwo ṣe ṣe? Kí ló ṣe nìyẹn? Báwo oríṣiríṣi. Ìyẹn kò pé àwọn àgbẹ̀ Christian kí ni ká ti gbọ́ sí oríṣiríṣi a máa dá sẹ́tìn òru. Àwa ṣe kí ni a slip into depression. Amen? Amen. Fẹ́ni tó bá létí kó gbọ́ ohun tẹ́ ẹ̀mí ọ̀run sọ o. For example, speaking in depression is a reduction in the psychological vigor or activity. What I don't think we can tell gbogbo àwa ṣe kí ni a kàn rí ara ló lè
bí ó ti lọ ṣe wọ́n ti sáré wọlé jáde ojú wa dá owó aká 5 minutes péré ara wa balẹ̀ àmọ́ kékeré àmọ́ ṣe báyìí ẹ̀mí mímọ́ yẹ kó mọ̀ pé ẹ̀mí to step aside amen a tún ṣe ṣáíkọ́ aláka ẹsẹ̀kẹsẹ̀ ẹ mọ̀ pé èṣù náà olóyún àwọn màlẹ́kà ní lọ́wọ́ ìtóbi tán àwọn ọba jẹ́ ń jọ́ kìíní lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ yẹn màlẹ́kà yẹn sáré wá pé are you calling me? Sáyà. Ọlọ́run afọwọ́lẹ́rán máa ń wò báyìí iṣu òní tán wá jẹ. The condition of feeling sad or despondent. Signs, if your enemy has depression, the signs are you are spending a lot of time alone. At least emotionally. Wọ́n lè wà níbi ẹ̀kọ́ ó ti lọ ti ronú lọ. Keeping things bottled up. You are feeling more depressed and isolated. You are farther from people of God. Yàrá yẹn lẹ̀ tí o tó owó tẹ́lẹ̀ tí o tẹ̀ jẹ́ kókò tẹ̀ tó yẹ sí ìdílé àwa fún ẹ̀ kọjá yes. Aya rẹ̀ yóò sì sọ̀rọ̀ ayídáyídá. Aya rẹ̀ àti kí ni o ọ̀rọ̀ tó yẹ kó tẹnu ẹ̀ bọ́ a máa bẹ̀ sí ní sọ ọmọ ewo ló wà kí ló ń ṣe ẹ lásán. Ó ṣàmọ̀. Amen. Yes ma. Nítòótọ́ ìwọ dàbí ẹni tí ó dùbúlẹ̀ ní àárín òkun. Yes. Tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó. Ọkọ̀ yes. Ìwọ ò sì wí pé wọ́n lù mí. Wọ́n lù ẹ́. Kò dùn mí. Wọ́n lù mí. Kì í ṣe ara òfò. Èmi kò sì mọ̀. Ohun tí lè ní òǹdógbò lọ nìyẹn. When you are given maybe 100 years to spend as a gift, níbi tó ti fún àkọ́lé 70 torí pé olúwa níṣẹ́ tó fẹ́ fún ẹ o wá fi ọtí o fi wọnú àgbèrè o fi oríṣiríṣiríṣiríṣi o wá lu ara yẹn uselessly ejò ń ṣe tiẹ̀ lọ́hùn ó ń ṣan ó ń jẹun tó yẹ kó nígbà tí iṣẹ́ dẹ̀ wà tó máa ṣe bọ́dì àwa ṣe báyìí at the end of maybe 60 o tún cut life ara ẹ̀ short by 10 tọ́lọ́ bá fún ẹ di 60 ni o dágbére wọ́n sì bí ẹ léèrè pé ṣé bá ṣe rán ẹ̀ nìyẹn kìlà oró kìlà oró. Àti bàbá bá pé wá o pé ọmọ sí wa kò máa bọ̀ wá jírí iṣẹ́ rẹ̀ o. Amen. Iṣẹ́ tẹ̀sù ń ṣe yìí nípa àwọn drug àwọn ọlọ́tí mímu rèé o bó ṣe ń payé ẹlòmíì. Proverbs 31:4-9 kí ló sọ. It is not for kings. Yes. Ọtí mímu kì í ṣe fún àwọn ọba àbí ìjòyè àbí àwọn tó wà nípa aláṣẹ. Bí wòlíì alóore ọtí mímu kò sí fún wa. Yes. It is not for kings to drink wine. Yes. Nor for princes strong drink. Yes. Lest they drink and forget the law. Ńgbà ọba mutí wọ́n á gbàgbé ọ̀rọ̀ òfin Olúwa. Yes. And pervert the judgment of any of the afflicted. Wọ́n máa gbé àrè fún ẹlẹ́bi wọ́n máa gbé èrè fún ẹlárè. Yes. Give strong drink unto him that is ready to perish. Ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣègbè wọ́n ní ẹgbẹ́ ọtí lè lọ́wọ́ gbígbà. Wine unto those that be of heavy heart. Let him drink and forget his poverty. And remember his mystery. Open your mouth for the dumb. Yes. In the course of our sons yes. that are appointed to destruction. Amen. Open your mouth, judge righteously, and plead the cause of the poor and needy. Amen. Ew. Kì í ṣe fún àwọn ọba Lémúélì, kì í ṣe fún àwọn ọba láti mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì í ṣe fún àwọn ọmọ aládé láti fẹ́ ọtí líle, kí wọn kí ó má bàa mú, wọn á sì gbàgbé òfin, wọ́n gbàgbé òfin Ọlọ́run, wọn á sì yí ìdájọ́ àwọn olùkọ́, wọ́n gbàgbé gbogbo májẹ̀mú tó lọ àbáyé dá, ẹ máa wá sọ kátàkátà, a máa sọ kótókótó, àwọn tó ń tẹ̀yẹ kí èṣù ilẹ̀kùn tó yẹ ká máa ṣọ́ ká máa dènà àti ètò a máa feel free. Nítorí pé ohun tí lánàá ó fi kò safe but ẹnu ọ̀nà tó wà yẹn èṣù ti rí pé fúyẹ́ nìyẹn. Because number one o ti pọ̀ fún Ọlọ́run o ti bàjẹ́ ó mọ̀ olùkóso ní. Ṣé bó olóko máa ń mutí free entry ọgbà àdé ìjókòó síbi àrùbá aládé náà bẹ́ẹ̀ yẹn. Ẹ wá ní pé kọ́lọ̀ ń kó ṣàánú fún wa.
ìyẹn ló sọ pé a gbọ́dọ̀ máa mú ká máa tèkì ara wa ká kẹ́ àmùtí ọtí mímu àwọn náà àgbèrè àwọn náà kíní kan gbogbo àmọ́ àwọn aṣíkìní àmọ́ àmú lọ bẹ́ẹ̀ yẹ́sà. fi ọtí líle fún ẹni tí ó múra tán láti ṣe. ọtí ni ọba Hẹ́rọ́dù mu tó sọ orí pípé nù torí pé obìnrin kan wọlé ó jíjó tí wọ́n kíní kan ìṣèjọ́jọ́ náà jẹ́ rí ni ṣùgbọ́n tí òjò mọ tó ṣe mọ́ ó kọ́ lọ gbé orí alóore wá kọ́ lọ gbórí òjíṣẹ́ wá nígbà tó yóò ẹ̀ á là ń pé kí ló ń ṣe léyìí fún ilẹ̀ ti mọ́ rẹ́rẹ́ ti rún wọ́n ti rán àwọn ayaba àwọn ti parí iṣẹ́ ayaba àwọn ti ṣe kí ni wọ́n ti parí iṣẹ́ ọmọ ọmọdékùn bá bí ẹkùn yóò jọ ọmọ lọ́rọ́ ọlọ́mọ ẹ̀kọ́ wọn á gbàgbàkúgbà ẹlẹ́dàá wa náà lè gbàgbàkúgbà bàbá mi ẹbá ní kẹ́ máa ẹjẹ́ àfilẹ̀ lẹ́yìn. That is the tribe of drugs.